wò ó bá ní pé à ń lọ sọ́dọ̀ àwọn fábílì òun o òun ló fún òun ló ra aṣọ yẹn bọ̀ àbí àwọn àbáyà yẹn ó ní kí n wọ̀ mo dẹ̀ wọ̀ ó ní kí mo wẹ̀ mo wọ̀ ó ní kí n jẹ́ ká lọ báwo ni mo lè má délé ni o àmọ́ ní kó jẹ́ kí n dé ó ní kí n sọ wọn kó mo lè má délé ni Bádúpókè abálọ àṣẹ bí mo ṣe lọ ó ní olófòfó tó máa ń sòfò ló ti ń pe nọ́mbà ọ̀bọ yẹn nọ́mbà yẹn ò lọ ṣó ti yẹ yín ó ń pe nọ́mbà yẹn ò lọ yẹn ò sí ní around nọ́mbà ẹ̀ gan olùdó táìmù tí nọ́mbà bọ̀bọ̀ tí ó máa tó kó bọ́ sọ́dọ̀ mi yẹn tó máa ń lọ àǹtí ṣeun ó ní bí ọ̀bọ yẹn ṣe ó ní bí àwọn ṣe lọ nìyẹn gbà táwọn lọ àwọn ṣáà lọ gbà táwọn débì kan wọn kò ibi làwọn lọ gbà táwọn máa débẹ̀ ibẹ̀ yẹn jìnnà gan o ó bá jẹ́ bí abúlé ó bá kí wá kíní kan àbáwọlé gbà táwọlé síbẹ̀ ó bá jẹ́ àwọn fámìlì ó bá ní màámi bá mi ti rẹ́ ní kí mi yàwó wá ìyàwó mi rè bá kí wọn bá ní ìyàwó mi ìyàwó ẹ fàyè kíní kan bá pè ìgbà tó pé jẹun gbòjẹ fún wa àjòjẹ náà ni ló bá ní nílé pẹ́ o torí iṣẹ́ káìtì máa lọ ọmọ mi ayé sun ó ní nílé pẹ́ kò ní lè sun bí abájọ ń lọ ìgbà tá à ń lọ báyìí débi kan ló bá park lọ bọ́ta ní mọ́tò ìlú náà wà bọ́ta ló bá ní Cynthia musa ó ní ẹrù wo ni bọ̀bọ́ yẹn fi sọ́dọ̀ ẹ̀ tó sọ pé ikú ni mo ní kò fẹ́ràn kankan sọ́dọ̀ mi ẹrù wo ni bọ̀bọ́ tó ń fẹ́ owó tó ń fún mi gbogbo tó ti tán fún mi náà mo pé tí màá fẹ́ kí ní ìrọ̀ ló pa ṣé kò tiẹ̀ kò tí mo kó tọ́ ni mo bẹ́ẹ̀ sọ láti jọ ẹ̀ ọ̀dọ̀ àwọn fámìlì mi mo mú ẹ lọ yẹn o tí mi bá nífẹ̀ẹ́ mi ni mo mú ẹ lọ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé kò ní dá kí n kan ṣe ẹ́ ìyàwó mi ní ẹ o mi dẹ̀ lówó lọ́wọ́ mọ́tò yìí ọ̀gá mi kan ló fi tì mí láàánú tí wọ́n sanwó dẹ́ẹ̀dẹ́ mo dẹ̀ sọ fún ẹ àmọ́ pé mi ní tọ́jú ẹ̀ yẹn gbàgbé kò tó wà ń bẹ́ẹ̀ ni wípé kí ni ló dẹ̀ ń dẹ́rùbà mi mi ì dẹ́rùbà ẹ̀ sọ ìbọn ni ìbọn ẹ má pariwo jàre jẹ pariwo ìbọn ni ibo ṣe ń pariwo ṣé àwọn yẹn máa wọ wá ni tí kò wà ìbọn lọ́wọ́ ẹ̀ ẹjú tó ń jalè ní olè ló ń jà aṣẹ́wó tó bímọ fólè lọ́rọ̀ ẹ̀yin méjèèjì so ọkọ ń jalè ìyàwó ń ṣaṣẹ́wó ó ń jalè ìbọn gbogbo bó ṣe ń bọ̀ wọ́n sọ̀rọ̀ ó dé gíláàsì sójú aṣòfin rékọ́ọ̀dù òun ni ìbọn ní kó wá kó bọ̀ yẹn sọ́wọ́n ní ẹ̀ báyìí wọ́n à ń lé mi báyìí wò ó níjọ́ tó bá ti dé kó bọ́sítà kó wá pè mí lè má fi nọ́mbà pè mí wá nọ́mbà kó fi pè mí kí n wá síbẹ̀ kí ni kó kẹrù ẹ̀ péyàwó mi ní ẹ kí n dẹ̀ mú ẹ kó bẹ́ẹ̀ immediately tó bá lọ pa yín kó lè pa ẹ́ kó dé lè pa mí. ìdílé mo ti gbọ́n àmọ́ ó ní kí n má sọ fún ẹnì kankan ó ní níbi tá a wà wà fọ́ ọmọ nìkan náà méjèèjì inú kò fọwọ́ mu àbí kò fọwọ́ mímì. ok ṣé kò wá nímọ̀ kò ní mọ̀ ló bá mú fóònù yẹn just like so ló bá fún mi tó bá ti débẹ̀ ó ní fóònù máa fi pamọ́ tó bá ti dé tó mọ̀ pé èyí tó wà yìí òjò ló fẹ́ sùn mo fóònù tó bá ti wọ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ bó síta mọ́ olómọ lọ́ọ́ ra nǹkan tá a máa mú tó bá ti dé bá ti bẹ́ẹ̀ sọ pé ó fẹ́ mú kọ́kọ́ kó lọ bẹ́ẹ̀ rà wá kó tó dé kó ti pè mí ìwọ kọ fíláàṣì mi bí ẹ̀ẹ̀mejì bá ti mọ̀ pé fíláàṣì mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá ti mọ̀ pé ó ti wà ń bẹ́ẹ̀ ni ìyẹn nọ́mbà fóònù yìí o lè fi pe nọ́mbà mi kò lọ o nọ́mbà mi nìkan ló lè fi pe mo ti gbọ́ ṣé ẹ̀ wá bínú mọ́ mi bínú mọ́ ìyàwó mi ni ẹ̀ mi bínú mọ́ o mo rí ẹ pàṣẹwò ni ẹ kí n tó ni mo fẹ́ fẹ́ ẹ náà ìyàwó mi ni ẹ and I promise to marry you. Tábà ti yanjú tiẹ̀ tán nísìn àní máa lo rọ́bà dáàbòbò mọ́ o wà lọ ṣe tẹ́sítì èmi náà ṣe tẹ́sítì àṣekíni àní lo rọ́bà dáàbòbò mọ́ mo ti gbọ́ àǹtí ṣeun ó bá dírẹ́fì wa lọ màá dírẹ́fì mi lọ abádélé nígbà tí mo débẹ̀
for so good bọ̀bọ́ yẹn bá wálé ilẹ̀ ti ṣú o sọ fún tẹ́tẹ̀lẹ̀ ọba wa nígbà tó dé àṣé gé yẹn ló pè pé mi ò sí nílé pé mo ti jáde nígbà tó máa dé nílé ló ti bá mi pé mi ò dẹ̀ ní wálé gan pé bẹ́ẹ̀ ni mo fẹ́ sùn pé mo dágbére bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ mo máa sùn gẹ́ yẹn kò mọ̀ pé mo ti dé torí òun ti dọ̀ òun ti ní kọ́sítọ́mà èmi ti wọlé ní tèmi mo ti tilẹ̀kùn lẹ́yìn mo ti sùn ló bá ní ìbá ń kẹlẹ̀kùn kókókókó ló bá pè mí hello ní hello where you dey ní I dey inside which inside no be house I dey so ní I dey inside bá ṣílẹ̀kùn ló bá wọlé ló bá ní but your friend tell me say you no dey house I tell you so na she dey tell you say I no dey which of my friend ó ní ó bá dárúkọ ọmọ Kàlàbá ló ń sọ fún ẹ àbí wípé òun ò sí nílé so you go dey believe am leave me wey I be your girlfriend I tell him because I no make customer dey disturb me now to say I no dey o make nobody disturb me o ló bá kú gẹ́yìn pé your life don't call me again yẹn ò tètè pick up tí yẹn máa pick ẹ ọ̀gá I tell you say she no go come out she no come out now o she no dey shut up no be me with am dey together inside the room now abi na im ghost we dey here no call my number again no back cut phone bani there are a lot of people to dey tell you wetin no happen bani no vex aunty shey ayami wa mi gile bani I say why you come this night I say you no go work and he say me you come abajosun but maybe you wan sleep now maybe two of us sleep now bani like say I go drink o but mo drink o ba flash bọ̀bọ́ yẹn but mo flash ẹ mo expect pé kó dé lè fi mọ́ tí yẹn fi lọ kò dé ó dára ọjọ́ kejì bí abí 12 o'clock ọ̀sán ló bá dé ó bá dé bá ní pé kí n má bínú pé àná yẹn pó ti rẹ̀ ń gan bóun ò prepare sílẹ̀ mo ní ó wálé lánàá yẹn ni bó ṣe ní kí n sọ fún ó bá ní kí n má bínú pé ẹ̀ńdà bá ti wá kí n jẹ́ kó mọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan gbà tó padà wá mi pé bọ̀bọ́ yẹn lẹ́yìn ọ̀sẹ̀ kan gbà tó wá torí ó ti ń piss èmi gan off èmi gan ò láìkè ẹ̀ mú torí pé gan bá èmi gan ṣọ bó ṣe wá ní ìgbà tó wá òun wá flash bọ̀bọ́ yẹn òun ṣàṣọ pé òun fẹ́ mu nǹkan tó bá ti dẹ̀ òun jẹ́ kó òun tó sàmọ́ òun fẹ́ mu nǹkan kan kíní kan wá ní pé òkè wá ní pé òun tó fẹ́ jẹ ẹja wá ní òkè wá lọ gẹ̀tẹ̀ yẹn òun wá flash bó ṣe flash bọ̀bọ́ yẹn bó ṣe kípẹ́ àwọn ọjọ́ wà ń bẹ́ẹ̀ àwọn ọjọ́ ń ṣe kíní kan ló bá ní hope say no go betray me ní go betray you kí ló jẹ́ betray no dey betray you you see me like person wey wan betray you only my mind dey tell me something about you hope say you this girl you know say you dey plan something for me how go dey plan something for you if you plan something for me I swear I go kill you no matter how fast you are na me go kill you bani how you go kill me wetin concern me abeg leave me jare every time you no go dey trust me when you know say you no go trust me why you come carry that thing give me why you carry come give me come keep for here wetin happen sef kill me if you wan kill me oni bó ń ṣe kọ̀yìn sí nìyẹn ó ní wọn kò 30 minutes àwọn kọ́ lóde nìkan kan fẹsẹ̀ jálẹ̀kùn wọlé ni fully armed ni gbogbo wọn you are under arrest kẹ mistake tó ń wá ṣe ni pé bó ń ṣe ní boyfriend ń bẹ òun kò pariwo Wale you be police when you can I don't fuck up Cynthia I swear na me go kill you I know say I go come back but na me go kill you see wetin happen me sef I don't know wetin happen why you say na you go kill me àtòun o àti ẹrù òun páàgì òun tí bọ́n wà ń bẹ̀ bó ṣe gbogbo bàtà àwọn débẹ̀ bọ̀bọ̀ yẹn bá sọ pé you cannot lie down tó bá fẹ́ kí wàhálà kó jẹ́ tiẹ̀ gbogbo ohun tó sọ fún òun tó bá play video mi so that day they record me only yes now I know say you go wan change mouth tell me who owns those guns nba dárúkọ bọ̀bọ̀ yẹn lónìí o báyìí kó jẹ́ o ti trẹ́sì ń pò máa pa òun máa play voice note méjì yẹn wà ní ní ló wá yọ òun wọn fòun lẹ̀ bó ń ṣe padà wọn wá sọ fún wípé tóun bá ní ẹ̀mí òun ara òun lò àti wálé àti wálé o àwọn méjèèjì o kó ń sá lọ o torí bọ̀bọ̀ yẹn bá padà dé bọ̀bọ̀ yẹn máa pa òun ó ní ọ̀dọ́ mọ̀ kó òun ṣe ń jẹ́ lákàntì mo ti fún wálé ní fóònù kékeré tó fún ó gbà ó tẹ̀ pé ó gbà nǹkan padà
ibẹ̀ ló ti ń gbà pé